ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ mà kú ọ̀gànjọ́ ẹ káalẹ́ torí pé orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí gbogbo wa ti gba mẹ́sẹ̀gì yìí orílẹ̀-èdè àsìkò wa ò papọ̀ àwọn ẹlòmíì lè wà lálẹ́ báyìí àwọn ẹlòmíì á wà ní ìyálẹ̀ta àwọn ẹlòmíì á wà lórúgànjọ́ gbogbo bí yòówù bá wà afẹ́fẹ́ Ọlọ́run fẹ́ dọ́dọ̀ wa Ọlọ́run ọba òkè kò ní pa gbogbo wa tì. aláyé a ti sọ̀rọ̀ lórí ẹ̀ rí ṣùgbọ́n ọjọ́ ti pẹ́ àwọn èèyàn tún wá béèrè fún òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. ìyáálé ilé ẹ pọkọ yín ẹ bá ń jí wọn baálé ilé ẹ sọ fún ìyàwó yín ẹni wọn yí tẹlifíṣàn lọlẹ̀ àwọn ọmọ tí wọ́n ń pariwo ẹ jẹ́ wọn kọ́gbọ́n bẹ́ẹ̀ aláyé ò ṣeé kó dànù aláyé ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé gbogbo ọmọkùnrin ewu ń bẹ lóńgẹ́ o lóńgẹ́ gan fúnra ara rẹ̀ ewu màní ayé burú o ayé burú o ayé níkà o kò sóhun tí wọn fi janilógun kò sóhun ebi janilógun ayé ò ní mú wa káwa náà mọ àtọ̀ afárá wa lé ayé lọ́wọ́ èrí nǹkan àmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lógo ó ríbi dé sí ọ̀rọ̀ dẹ̀dẹ̀ wọ̀ sí òun ló fara ẹ̀ láyé lọ́wọ́ ayé wa ń tẹ kóòdì rẹ̀ káàkiri bí wọ́n ṣe fẹ́ ayé ò ní fògo ayé ẹ̀pẹ́ kéèyàn máa dà sára lójú oorun òun la máa fẹ́ sọ̀rọ̀ lé lórí aláìwúlò ìwọ tó ń bẹ nínú mọ́tò ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jẹ́ ọkọ́gbọ́n ń bẹ ibi yòówù tó bá ka yín mọ́ ẹ̀yin ìyálọ́jà àtàjèrè ní gbogbo yín ọ̀tà ayé ò ní fọ̀gbọ́ àwọn ọmọ yín yíyẹ̀pẹ̀ ẹ̀yin ìyá mi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ kọ́gbọ́n bẹ̀ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ yẹ máa bá wa ká lọ. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlá ọlọ́kan ọ̀jọ̀kan àti àṣírí ayé. ẹ darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group 08032983298 ẹ̀yin náà bá àwọn èèyàn rẹpẹtẹ ń bẹ gúrùpù yìí ti dé group 5 o láti group 1 group 2 group 3 group 5 àwọn èèyàn pọ̀ ń bẹ rẹpẹtẹ gbogbo ẹ̀sìn lágbà láàyè mẹ́ àwọn ọ̀bẹ nìkan kájà gbogbo wa là ń jọ ń bomi ọgbọ́n mu ọgbọ́n ń bẹ ń bẹ ẹ máa bá ń ká lọ sá. ayé ò ní tábà fún ẹni ayé bá tábà fún ọmọ àlè wọn bá tiẹ̀ fún mi tábà fún ó lè tètè rọ́nà àbá ṣùgbọ́n wọn bá fún mi ata tábà fún yẹn kì í tètè gbọ́wọ́ san ayé ò ní mú wa ọ̀nà ò ní nà wá ẹ̀ máa bá ń ká lọ. akẹ́tẹ̀pẹ̀ jẹ́ ni wọ́n fi lásán rẹ̀ wọ́n ní pẹ́lẹ́ òkọ̀rọ̀ jọ alábàjá wọn gbọ́dọ̀ kọ́ sẹ́dá àwọn oníṣàbọ̀rọ̀ fún ní ọjọ́ òlù náà ìyá ni ẹ̀rọ kó máa sọ wá kẹyọ. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ kú ìkàlẹ̀ ilé ò ní ná gbogbo wa o ọ̀dẹ̀dẹ̀ ò sì ní nà wá ilé ò sì tún ní lé wa ọ̀dẹ̀dẹ̀ náà ò tún ní nà wá àní ti lérù kúrò dé àní tòde rù kúrelé jíjáde wa ta jáde látàárọ̀ àní délé bòkú ọmọ ńlé o àní ti lérò kúrò dé àní tòde rù kúrọlé a máa lọ re a máa bọ̀ re gbogbo ẹ̀yin tẹ́ wà lájò òkété kì í jáde ẹ̀ má kẹrù bọ̀ wálé o ẹ kó ìrere ẹ kó wa látàjò ẹ wàá fi dáhùn rere lẹ̀ níbi ilé tá a ti bí yín
gbogbo yín lẹ náwó mú nǹkan rere bọ̀ wá látàjò ẹnìkan ò ní ọ̀tá ò ní dínà láyín láéláé láéláé torí pé ọwọ́ ọ̀tá kan àbí ọwọ́ ènìyàn kan kì í ká ògo òṣùpá ayé ò ní fọwọ́ ra ìràwọ̀ yín bí tí wù kọ́ mọ ẹ máa bá mi ká lọ. aláì kéré lójú ṣùgbọ́n nǹkan ńlá ni o nǹkan ńlá ni téèyàn bá sábà máa dà sára lójú oorun ọ̀nà mẹ́ta ló pín sí. àkọ́kọ́ mẹ́ẹ̀ tí a bá jẹ́ni tó yẹ pé ara rẹ̀ kún bóyá kò tètè súnmọ́ olólùfẹ́ rẹ̀ tí ó tètè súnmọ́ olólùfẹ́ rẹ̀ tí ara bá gbé fúkẹ́ látojú oorun wá kódà lè má jojú oorun kó dójú ayé gan bóyá ó wo sàkún ọlọ́mọge kan tàbórí arẹwà obìnrin kan tí ara rẹ̀ wá gbé fúkẹ́ láti bẹ̀ èèyàn lè dà sára. bákan náà ní ojú oorun ó lè la alálàá wípé òun ń bá ọmọbìnrin ṣe àṣepọ̀ lójú oorun. ó lè máa la alálàá kọjá pé olólùfẹ́ rẹ̀ ní ń bá ṣàṣepọ̀ lójú oorun àlábẹ́ kò dáa rárá. àlábẹ́ kò sí kí ni mo pè é kò dáa rárá. èèyàn lálàá wípé ara òun mú fà wípé bóyá ọrọ́bìnrin kìí sì ṣe pé bóyá ara rẹ̀ kú gbogbo ìgbà yóò sá máa dà sára ni eléyìí burúkú jù ó burúkú jù ó burúkú jù ó burúkú jù. tíyàn bá ń dà sára lójú oorun omi ara ọkùnrin òun ni arísìkí ọkùnrin omi ara ẹ̀yin obìnrin tá à ń pè ní nǹkan oṣù òun la arísìkí ẹ̀yin obìnrin. ẹ wá gbọ́ o ìwọ ọkùnrin tó máa ń ṣàgbèrè káàkiri ayé ò ní mú wa tọ́jọ́ pé pírọ́pátì ìyàwó rẹ̀ ò tó ọ torí ẹ̀ lọ́lọ́run fi ní ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin bágbára rẹ̀ bá ka tọ́ba yẹ pé bùkátà rẹ̀ ọ̀jẹ̀ ọ̀kan náà lọ gbogbo àrà tó bá máa fi ìyàwó rẹ̀ dá ẹ̀ máa lóòdù ara yín nígbà tó bá wù yín. tí obìnrin tí àbí tí ọkùnrin tí bá ń bà lé oríṣiríṣi obìnrin káàkiri sọmọ yìí pé ọ̀ ń da nǹkan ọmọkùnrin rẹ̀ sí wọn lára àrísìkí rẹ̀ ló ń pín káàkiri yìí. láti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a máa sọ ògo rẹ̀ nù torí pé ibi tó bà lé ọmọrú èèyàn tó bà lé àrígidì èèyàn ń bẹ láyé àlìjànú ń bẹ láyé ẹ̀bọ̀ra ń bẹ láyé ẹ̀bọ̀ra omi ń bẹ ẹ̀bọ̀ra aná ń bẹ ẹ̀bọ̀ra afẹ́fẹ́ ń bẹ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀bọ̀ra agi inú igbó ń bẹ tí wọ́n paradà bẹ́ẹ̀ náà ni ẹ̀bọ̀ra ẹranko ń bẹ ẹ gbọ́ mi bẹ́ẹ̀ náà ni nínú kòkòrò ẹ̀bọ̀ra kòkòrò ń bẹ ẹ̀bọ̀ra ejò ń bẹ irú èwo èyí tó ọmọ tó bà lé lórí bọ̀dá adọ́gbajálẹ̀ bọ̀dá afàwọ̀rajà abárọ̀mọ̀ ń búrẹ́dì ọ̀la abárọ̀mọ̀ kútọ́nu ọ̀la ẹ̀yin yà wá ní kútọ́nu ẹ má bínú o abárọ̀mọ̀ abíjan ọ̀la ẹ̀yin yà wá lábíjan má bínú o ojú rẹ̀ kì í ṣẹ́ kúrò lára obìnrin béèyàn bá ń bà lé wọn àrísìkí tá à ń pín fún wọn yìí kò ní í jọkùnrin ọlá kójọ tí bá wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá ń dà sára lójú oorun jù promise àfihàn ọ̀pọ̀ fúnra ọkùnrin bẹ́ẹ̀ tí bá ń gbọ́kànlé pé òun fẹ́ fẹ́ obìnrin yóò máa níjàkulẹ̀ lórí ọ̀rọ̀ obìnrin kódà bàbá fẹ́ gbaṣẹ́ níbì kan ìjákulẹ̀ ó máa wà iṣẹ́ rẹ̀ ò ní máa lọ déédéé nǹkan ò ní àti lágbèéga ọkùnrin bẹ́ẹ̀ yóò lè díẹ̀
yóò lè díẹ̀ torí ń tọ̀ ń wà nínú ìdè. ṣàgbọ́mìyé òun tọ̀hún ti wà nínú ìdè àwọn ẹ̀mí òkùnkùn. Ọlọ́run nìkan ni kó kó yọ. wá gbọ́ o ǹjẹ́ irú ìṣòro yìí ń jò ní solúsàn káti ẹ̀ tó débi solúsàn. tó bá jẹ́ pé ọ̀ ń bá obìnrin àjòjì láṣepọ̀ lójú oorun bó ṣe wá ń bá a láṣepọ̀ yìí ṣùgbọ́n lọ́wọ́ ò jẹ́ ọ̀dà sí i lára mo kí ọ kú oríire. wọ́n fọ́ọ̀sì agbára ìṣẹ̀dá rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ ò gbà fún ọ. tọba jáládùá tẹramádùá ọba jáláwẹ̀ tẹramáwẹ̀ tọba jóní sàrà tẹramọ́ sàrà má dúró o má dúró o wọ́n lé ọ ṣùgbọ́n wọn náà gbọ́dọ̀ dúró kí làwa àṣẹ sí. níbi èyí tá a kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ àṣọ solúsàn yìí wọ́n ń pe èso ogi kan ní àjẹpọ̀ àdán wọ́n ń pe kíní kan ní àjẹpọ̀ àdán. Bí ẹ bá rí táwọn àdán bá pọ̀ èso tí wọ́n bá jẹdà sílẹ̀ ó ti yé àwọn Yorùbá ní ọ̀dà pé o àjẹpọ̀ àdán là á pè. àjẹpọ̀ àdán yìí àṣà àti ọ̀pọ̀ á wàá jò lásán pẹ̀lú ewé eléégún lóko àtẹ̀gbò eléégún lóko tá a fi jò. ẹnikẹ́ni yẹn máa fi lo ẹ̀kọ́ gbígbóná ká máa dà sára lójú oorun yóò sì dèwọ̀ fún lágbára Ọlọ́run ó dé ní o. ẹni tí àbá wá rí àjẹpọ̀ àdán ìgbésẹ̀ wo ló lè gbé ìgbésẹ̀ tiẹ̀ náà wà ìgbésẹ̀ wà. ó lọ wá ewé ti pọ́nlá ó gbó papọ̀ mọ́ ewúro ewé làpálàpá pupa ewé làpálàpá funfun ó gbó pọ̀ kílẹ̀ wàá fi gbó omi díẹ̀ gbẹ̀ngà lọ́rọ̀ ra fi sí ọ wàá fà díẹ̀ yẹn sí. ìwọ tó o bá jàbèjì tí e bá jà díẹ̀ yẹn fòyín sí máa bù sí ògì gbígbóná kó máa mú. bí bá sùn ojú oorun ó dé wọ̀ fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò yóò wúlò fún yín ìyẹn bẹ́ẹ̀. ìwọ tó o bá lè lágbára méjèèjì yìí bèbè odò kẹ́ni bèbè odò kejì wọn gbóhùn ara wọn èèwọ̀ ni. ọ lọ bí odò tí bá ń sàn bèbè odò bíi ó bù díẹ̀ mẹ́. bèbè odò kejì ọlọ́ọ̀bù ìyókùnà ọ̀tọ̀jú ẹ̀ pamọ́. ìyèpẹ̀ agogo kan ọ̀sán tó lù gánagánà lọ́sàn-án gẹ́rẹ́gẹ́rẹ́ òbù ó gbìyànjú ọ̀tún bu ìyèpẹ̀ agogo kan òru ọdún mélòó ọwọ́ àdá méjèèjì pọ̀ ó kù. ọwọ́ àfi ọṣẹ yòówù tó ọba máa wẹ̀ ó fi pò ó. sáyẹ́ǹsì àwọn àgbàlagbà lélẹ́yìí o kò pé ọ̀pọ̀fọ̀ kan kò ná ọ légèdè kan kò jù bẹ́ẹ̀ lọ rọra máa fi wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo fìtínà ojú oorun ó dé èèwọ̀ fún ọ ó di èèwọ̀ fún ọ gbogbo ẹni tẹ́ bá lò yọ̀ọ̀bà yín lára mu o. eléyìí ni abala lórí ọ̀rọ̀ ìtumọ̀ àlá dídàsára lójú oorun. ànírógun àmúbọ̀ o ayé ò ní kọ́ ọ́ bọnú arísìkí wa o káwa náà má fògo ayé wa ta gbàǹjo o. èèyàn má mú bọ́ ni o gbogbo nǹkan ò ní máa lọ déédéé gbogbo nǹkan tí ẹ bá ń wá kíní yẹn àfàà tó yọ pọ̀ jù bó ṣe jẹ́ ni Ọlọ́run yọ là wá bẹ̀ o ogun ayé ò ní borí wa o. ẹ jẹ́ káà náà súnmọ́ Ọlọ́run ká máa ṣàdúrà o àdúrà wa gbà o. èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ̀nà bá fẹ́ bẹ̀rẹ̀ pàápàá lórí àkọsẹ̀jẹ́ ayé rẹ ni àbí ẹ fẹ́ mójútó àrùn ọlọ́jọ́ pípẹ́ àbí ẹ fẹ́ ká bá yín kíyèsí nǹkan kan ẹ̀wà náà kọ́ Ọlọ́run ní ẹ̀ka sí wa
08032983298. ẹ má fi WhatsApp call pè mí o, ẹ sì má fi mẹ́sẹ̀gì ilẹ̀ fún mi o. Pè mí direct látòrí fóònù ṣùgbọ́n kórè kan kọ́kọ́ jọyìn WhatsApp group náà o. Àdúrà wọ́n gbà o. Ire kàbìtì. Ọlọ́dọ̀ ká ò tẹ́.